Ọlọ́run ló ní kó tẹ̀ ìbẹ̀ bàbá Fálíà. Ọmọ àlọ́ yìí ló nǹkan kọ́ jẹ́ o. Bó ṣe ń dán, agbára tèmi kọ́, agbára tèmi kọ́, agbára tèmi kọ́, agbára tèmi kọ́, agbára sátì òkè bàbá mi. Lẹ́yìn. In June 14/15, Agbeni the face ìyẹn ní Ìjẹ̀dẹ̀ road. Ọlọ́ba mi àgàgà bàbá òjè tán kọjá o, bàbá òjè wàá máa gba yìí lọ́tọ́ kọjá o, bàbá mi. Torí pé gbogbo jí tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ ti bá kọ́kọ́ torí Yusufu sínú London. Gbogbo bí tó bá lẹ̀ àgàgà wà máa gbà yìí o bàbá òjè. Fún máa ń unity inú ilé aláyọ̀ sí dodo. Ìbá bàbá mi ẹ̀gún ńláńlá bẹ́ẹ̀ sì ti òun àwẹ̀ dára. Amẹ́dà mọ́jú báyẹn. Kúnlẹ̀ bí mọ́jú báyẹn. Gbogbo ẹlẹ́sìn tó lẹ́yìn kalẹ̀ o, everybody ni mo kí. Ẹ máa ń pè é. Ọmọ ilé wa láyé ìwúsùwò sí dodo kó má dẹ̀ ní aṣíwájú. Ìbà fáṣíwájú mi tí mo tẹ̀lé. Tọ́fìmọ̀ mi ìyẹn ní kóòdù àmúdá. Sáwùsì ní ìyá táré. Ẹ máa lọ sùn rà. Kò sáyé níbẹ̀ hàn, òkìṣàlàyé Àkànbí hàn. Òye Ọlátúnjí Àkànbí sí dodo lọ́mọ, ọmọ tó sọ ní ìta, ọmọ tó lébọ̀ lẹ́yìn, sí dodo. Tó jẹ́ pé omi ò lápá, omi ò lápá. Àṣemáláwò àlàáfíà wọ̀n yan nìgẹ́. Àṣemáláwò àlàáfíà wọ̀n yan nìgẹ́. Láfi wọ̀n yan nìgẹ́. Ìbáṣàmù sí ti ní yóò máa rẹ̀ wọ́n. Bàbá náà, màmá náà.
tí dodo lọ́mọ ẹlẹ́rù tán kó jẹ tí bá wọ mọ́tò kò sówó tí bá tún gbọ́ ọ̀kadà lọ ṣíṣe o èmi lọ́mọ ẹlẹ́rù ní gbòòrò. lẹ́yìn olórin kọ́ ní ìlànà ọba tùgbà máa wọlé yọ látúndí ìbá ní mo ṣe fún bàbá dọ́gba tùgbà o. àrẹ̀mọ́kẹ́ wà hàn bàbá mi òkìkí sáyé ni mo kì í nẹ́ẹ̀kẹ́ bàlàbàlà o. Orí adé.